àti bẹ̀rẹ̀ àti start over gẹ́gẹ́ bí ọmọkùnrin ó máa nira ó máa le koko ẹ má jà tanra wa gbogbo wa la mọ̀ wípé àti start over gẹ́gẹ́ bí ọmọkùnrin pàápàá jùlọ ẹni tó jẹ́ pé kó tó lọ inú ọlá àti ọlà àti owó ló wà kéèyàn kan wá ní orúkọ Majasola Sunday Igboho ẹ jẹ́ ká open GoFundMe ní orúkọ Majasola Sunday Igboho mo máa fi àkáǹtì Sunday Igboho sílẹ̀ ẹ máa sanwó sínú àkáǹtì yẹn direct for him to get back on his feet gbogbo yín tẹ́ kọ́lé tẹ́ ralẹ̀ gbogbo yín tẹ́ di ìlú mọ̀ká gbogbo yín tẹ́ di blogger lórí Sunday Igboho ẹ̀yin dà kò lè ṣeé ṣe mọ́ àbí nítorí wípé ó ti dé òun fún rẹ̀ á mójútó owó yẹn á lè fi ọwọ́ ara ẹ̀ gba owó yẹn ò ní lè wọnú àkáǹtì yín ẹ ní lè ṣe ẹ ní lè kóyàn jọ òun ni mo ṣe sọ wípé aṣíèrè nìkan ló ń jà fún lòun tó bá. bóyá ẹ̀dẹ̀ gbọ́ ẹ dákẹ́ ǹjẹ́ ẹ gbọ́ wípé àwọn Yorùbá Nation group kan mi wá ní pé wọ́n ní group mọ́ màá pè wọ́n ní terrorist wọ́n kóra wọn jọ wọ́n rán uniform wọ́n kó ammunitions wọ́n dẹ̀ lọ hijack program ní one of the popular radio station ní Ìbàdàn torí ó ń káàkiri nínú news gbogbo wa ò sọ̀rọ̀ nípa ẹ̀ àpìtà nípa àgbọ̀ tàbí kó jẹ́ wípé pọ̀pọ̀ ṣìṣì inauguration kò jẹ́ káwọn èèyàn gbọ́ nípa ẹ̀ mo wá fẹ́ sọ fún yín lónìí láàárọ̀ yìí wípé àwọn Yorùbá Nation àwọn ọmọ Sunday Igboho I repeat àwọn ọmọ Sunday Igboho àwọn Kóìkì wọ́n kóra wọn jọ wọ́n rán uniform fún wọn wọ́n kó ìbọn àti gbogbo nǹkan ìjà olóró radio station tó ń ṣe live program lọ́wọ́ ní ìlú Ìbàdàn ẹ lọ check ẹ lórí internet kẹ́ search fún news yẹn bóyá rọ ni mẹ́wàá la kà ń pa.